ẹ má bínú ẹ̀yin èèyàn wa, ẹ má bínú o. Nǹkan kan ló ṣẹlẹ̀ tí program yẹn fi wálẹ̀, ẹ má bínú sí wa. Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun. Ẹ káàbọ̀ padà, ẹ bá wa share, ẹ bá wa share káàkiri. Ẹ bá wa share, ẹ bá wa share, ẹ bá wa share. Ẹ bá wa share káàkiri ẹ̀yin èèyàn wa, ẹ bá wa pè àwọn èèyàn wa. Àní jẹ́ kó sú wa, àní jẹ́ kó rẹ̀ wá. Bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ bá wa share káàkiri. A ò ní jẹ́ kọ́rọ̀ òmìnira yìí kó sú wa ni kó rẹ̀ wá. A ti mọ̀ wípé a máa rí ìdojúkọ, ṣùgbọ́n lágbára ẹlẹ́dàá tẹ̀dá ṣẹ̀dá, ó di dandan ká borí. Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun. A ní àkókò tó pọ̀, ṣùgbọ́n ẹ bá wa pín káàkiri, ẹ bá wa pè àwọn èèyàn wa padà. Ìyálé mi àtàtà, ẹ káàbọ̀ sórí program o. Ẹ ṣeun. Bàbá mi Samson Adékúnlé, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun, ẹ bá wa pín, ẹ bá wa share, ẹ bá wa share. Torí àkókò wa, ẹ jẹ́ ká sáré lọ sínú ètò tí òní. Kábíyèsí ọba arúgbó ọjọ́, ọba ayérayé, ọba tẹ̀dá, ọba ṣẹ̀dá, ọba tó jẹ́ òun ló ní gbogbo ipá àti agbára ní gbogbo orílẹ̀ àgbáyé àti ní ọ̀run, akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run, ìbà fọ́ba olódù tó mọ àrè ìró àlá, alágbára tí ń gbá gbogbo alágbára lọ́wọ́ mú. Èmi ni má ṣe bẹ̀rù, òun ni. Ẹ máa bá mi kí bàbá wípé kábíyèsí ọba tí ń fi ọba jẹ, tí ń gbọba, tí tún ń gbadé lọ́wọ́ aládé. Bẹ́ẹ̀ ni òun ní ń dádé fún ni, òun ní tí ń gbà. Ẹ bá wa share, ẹ bá wa love and like. Akànnì iṣẹ́ pàtàkì ni wọ́n ó rélulẹ̀ lẹ́ẹ̀kan. Ṣùgbọ́n ẹ bá wa share, ẹ bá wa pè àwọn èèyàn wa padà. Ẹ̀yin èèyàn mi, òmìnira ilẹ̀ Yorùbá, òmìnira orílẹ̀-èdè Yorùbá, ó ṣe pàtàkì, ó ṣe kókó. Gbogbo ẹ̀yin tẹ́ ti wọlé lẹ́ẹ̀kan, ẹ bá wa pè wọ́n padà tó dá ti pọ̀ jù báyìí lọ lẹ́ẹ̀kan. Ẹ bá wa pè àwọn èèyàn wa padà sórí ètò yìí. Ètò tòní náà ni mo ní ìkìlọ̀. Mo sáré gbé wọlé ni, ṣùgbọ́n ẹ má bínú. Ìkìlọ̀ náà ni fún gbogbo àwọn ọlọ̀tẹ̀ ní ilẹ̀ Yorùbá àti orílẹ̀-èdè Nàìjíríà. Ìkìlọ̀ fún gbogbo àwọn ọlọ̀tẹ̀ tó ń bẹ nídìí ọ̀rọ̀ òmìnira. Ìkìlọ̀ fún gbogbo àwọn bàṣẹ̀jẹ́, àwọn òbí tí ń so lẹ́ẹ̀rùn. Ìkìlọ̀ fún gbogbo àwọn tó jẹ́ wípé bámúbámú ni mo yó, wọn mọ̀ pé bí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan. A fẹ́ ṣí wọn ni, a fẹ́ kọ orin ìkìlọ̀ fún wọn nítorí pé kí ni wọ́n ní kokoko òun là á rán fáadití, kokoko là á rán fáadití. Wọ́n tẹ̀ ní torí pé kí ọmọ adití lè gbọ́, òun náà ṣe ń sọ òun létí rẹ̀. Ẹ̀yin èèyàn mi tẹ̀ wà lórí ìkànnì láàárọ̀ yìí. Ṣe rí eré ìje tá à ń sá yìí, eré ìje ẹ̀mí ni, kì í ṣe títara. Ìdojúkọ ẹ̀mí gidi ni. Àwọn ipá, àwọn agbára, àwọn aláṣẹ ibi òkùnkùn ayé là ń bá jìjàkadì. Àwọn ọ̀dájú, àwọn tó jẹ́ wípé wọ́n ti já abẹ́ ọ̀dájú, wọ́n ti gba ẹ̀mí ìwà ìkà, wọ́n ti gba ẹ̀mí ìnira sínú ayé wọn wípé káwọn fi ayé ni ọmọnìkejì lára ní ìgbé ayé tí wọ́n wá ń gbé. Àwọn tá à ń bá jìjàkadì, àwọn tá a fẹ́ gbára wa lọ́wọ́ wọn, àwọn ni àwọn tó jẹ́ pé tá a lè pè ní ikú tí ń bá ọmọ rìn tí ọmọ ò sì fura. Ṣùgbọ́n àwọn ọmọ ti fura báyìí. Ẹ ṣeun ìyá mi Àdùnní Àdé, ẹ káàbọ̀ sórí ètò yìí. Ìyá mi Bọ́lá Títọ́ Adérìn tí mo kí yín, ẹ ṣeun. Ẹjọ́ tí mi ò bá lè dárúkọ gbogbo wa nítorí àkókò mi ìfẹ́ pẹ́. Àfẹ́ lò ju bóyá bíi wákàtí kan lọ ká kàn kọrin ìkìlọ̀ ni. Wọ́n ní ẹ kìlọ̀ fọ́mọdé kó má rìn ní pàdó. Ẹ wo ìkìlọ̀ fún gbogbo àwọn alágbára, àwọn aláṣẹ bíi òkùnkùn ayé yìí, torí pé kí ni bí èèyàn bá ń ṣiṣẹ́ òkùnkùn
tó ń dáyàn lóró, tó ń ṣiṣẹ́ ibi iṣẹ́ ìkà, tó wò ó pé ó ti mú tàná jẹ, ó mú tọdún mẹ́wàá jẹ, ó mú togójì ọdún jẹ, ọjọ́ kan tí ìmọ́lẹ̀ bá dé gbogbo ohun tó ti mú jẹ yẹn ló máa pọ̀. Bẹ́ẹ̀ ni fún gbogbo àwọn tó ń dìtẹ̀ fún òmìnira, ẹ ti ẹ̀ gbọ́ná, mo fẹ́ bi wá léèrè, bá a ṣe lọ́tà ilé bẹ́ẹ̀ la lọ́tà òde. ọmọ ológo tó gbá ski tẹni ọmọ ológo káàbọ̀ sórí ètò. Ìyá mi mo kí ọ kú iṣẹ́ takuntakun. Ìyálé Lady B ẹ kú iṣẹ́, gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró lórí òtítọ́ àti òdodo mo kí yín. Ìjọ́ tí ọmọ ní ìjọ́ tí èèyàn tó ti ń wa kòtò, tó ń wa kòtò ibi, tó rò wípé òun wa kòtò ibi yẹn fún ọmọnìkejì, tó ń wá kò ní mọ̀ wípé ọjọ́ tó bá máa rí sínú kòtò yẹn, nígbà tó bá mọ̀ wípé kò mọ̀ wípé ìmọ́lẹ̀ ti mọ́, ìmọ́lẹ̀ máa mọ́, àwọn tó mọ ọ̀nà wọ́n máa mọ̀ wípé ojú ọ̀nà tó wà yìí, àwọn nǹkan tó wà lójú ọ̀nà yẹn kò ṣeé rìn. À ń ja ìjà òmìnira, a ní a fẹ́ ja ìjà òmìnira, a fẹ́ bọ́ kúrò lọ́wọ́ àwọn ìka èèyàn, a fẹ́ bọ́ kúrò nínú ìgbèkùn ẹrú, ìgbèkùn ìyà, ìgbèkùn ìṣẹ́. Gbogbo wa láti rí gbogbo bó ṣe ń lọ, kò sí kó a máa tún pariwo ká tún máa sọ̀rọ̀ pé ìyà ń jẹ wá o, ìyà, a mọ̀ pé ìyà ń jẹ wá, a mọ̀ pé ìjọba tó wà níta ìjọba ìkà, ìjọba ọ̀dájú, a mọ̀ pé ìjọba tó wà níta ìjọba tó ti já abẹ́ ọ̀dájú, tí wọ́n ti gbé ẹ̀mí òkùnkùn, tí wọ́n ti gbé ẹ̀mí ìkà sínú wọn ni. A mọ̀ pé gbogbo àwọn gómìnà tó wà ń ta pátápátá ni wọ́n ti tọwọ́ bọ ìbọ̀kúbọ̀, ni wọ́n ti tọwọ́ bọ májẹ̀mú láti máa fi ipá àti ìwà ìkà fi rẹ́ ọmọnìkejì, fi rẹ́ àwọn ará ìlú jẹ. A mọ̀ pé ìjọba tó wà ní ìjọba Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí, ìjọba tó jẹ́ wípé kò fẹ́ kí ayé ọmọ orílẹ̀-èdè rẹ̀ kó sàn ju àwọn péréje lọ. A mọ̀ wípé gbogbo àwọn tó ń ṣojú wa, mi sọ wípé gbogbo wọn pátápátá, gbogbo àwọn olórí púpọ̀ nínú gbogbo wọn, a mọ̀ pé gbogbo wọn ni wọ́n fẹ́ kí ọmọ mẹ̀kúnnù kí wọ́n bọ́ kúrò nínú ìgbèkùn yìí. A mọ̀ pé wọ́n fẹ́ ká wà nínú òmìnira. A mọ̀ pé àwọn elite tá à ń sọ̀rọ̀ nípa èyí, gbogbo wọn pátápátá ni wọ́n ti jẹ gbì tí wọ́n sì fẹ́ kú gbì. A mọ̀ pé gbogbo àwọn lọ́balọ́ba ni wọ́n ti tọwọ́ bọ oríṣiríṣi, tí wọ́n pé dòdò tí wọ́n jẹ ẹnu wọn ti pamọ́ fún òdodo. A mọ̀ wípé gbogbo àwọn àgbààgbà púpọ̀ nínú gbogbo àwọn àgbàlagbà tó wà ní ilẹ̀ káàárọ̀ òjíire lónìí ní gbogbo wọn ti ní ẹrẹ̀ tó ti yí wọn lára, tí wọn ò sì fẹ́ kí àṣírí ibi tí ẹrẹ̀ yẹn ti wá kó tú sí gbogbo ayé. Ṣùgbọ́n ẹ mọ̀ wípé ọ̀rọ̀ yín dàbí iṣó téèyàn só tó mọ̀ wípé ó ti jẹ̀jẹ̀kújẹ. Ẹ lè rẹ́ni tó dókítà mi kan ni mò ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lọ́jọ́ kan. Mo ní kí ló dé tó jẹ́ wípé ẹlòmíì tó bá ya iṣó báyìí, iṣó yẹn máa rùn gidi ni, iṣó yẹn máa rùn burúkú burúkú. Ṣùgbọ́n mo ní ẹ má bínú pé ọ̀rọ̀ yẹn fẹ́ jọ bí ẹ̀rín o. Mo ní ṣùgbọ́n mo máa ń ṣàkíyèsí o pé bí ìgbà míì, because I drink a lot of water, pé kí ló dé tí iṣó tàwọn kan kì í rùn. Wọ́n ní àwọn tó bá máa ń mu omi dáadáa, tó bá ń jẹ oúnjẹ tó dáa, tó dẹ̀ mu omi gidigidi, tó máa flush ara ẹ̀ wọ́n ní bó ṣe máa ń rí nìyẹn. Àwọn tó ti wá jẹ ìjẹkújẹ tán ti tọwọ́ bọ ìwà ìbàjẹ́ yìí, ọ̀rọ̀ wọn bí ẹni tó ya iṣó ni, tó ó jẹ tó ti jẹjẹkújẹ oríṣiríṣi, ó ti jẹjẹkújẹ, ó ti jẹ gbogbo tí ò yẹ tó bára ẹ mu. Nígbà tó bá máa so, wàá rò wípé iṣó yẹn kó yọ so ni, ò ní mọ̀ wípé iṣó ìbàjẹ́ yẹn ó máa rùn káàkiri gbogbo ayé. Àṣírí gbogbo yín ti tú. A mọ̀ wípé gbogbo yín ẹ fẹ́ kí a bọ́, torí pé kí ni ẹ ti wà nínú àwọn ìbàjẹ́ tẹ́ ẹ ti kó mì, tẹ́ ẹ ti kó jẹ, tó jẹ́ wípé inú yẹn wá run yín, ẹ ń jó iṣó yẹn só ni. Ṣùgbọ́n ọba mi òkè tó ti ṣe ihò ìdí, tó mọ̀ wípé natural thing ni o ní láti, iṣó yẹn ní láti já bọ́ lára ẹ̀ kán lè mọ ibi tí iṣó yẹn ti ń wá. Ọlọ́run bá wa tú àṣírí yín, àti mọ ibi tí iṣó ti ń wá, àti mọ ibi tí ìyà ti ń jẹ wá, àti mọ àwọn tó kó wa lẹ́rú, àti mọ àwọn tó tà wá sínú ìyà, àti mọ àwọn tó fi wá sínú ìṣẹ́ tó mú wá láṣọ, àti mọ àwọn tó jẹ́ wípé bámúbámú ni wọ́n jú, wọn fẹ́ kébi ń pọmọ ẹnìkọ̀ọ̀kan, àti mọ àwọn àgbà, àti mọ àwọn afẹ́nifẹ́bi. Bẹ́ẹ̀ ni a mọ gbogbo yín pátápátá, àṣírí yín ò sì bò.
ṣùgbọ́n èwo ni kí títí àwọn tá a jọ ń jì àwọn tá a bá wá sọ wípé ká tún jọ bọ́ lọ́wọ́ òmìnira ká jọ bọ́ lọ́wọ́ ìgbèkọ̀ èwo ni tàwọn ọmọ káàárọ̀ òjírí tá a bá tiẹ̀ ń sọ nípa ti fúlàní tá à ń sọ nípa ti tàwọn àwọn tá a gbédè wọn tá à ń sọ nípa ti àwọn aláwọ̀ funfun àwọn ìjọba Britain tí wọ́n ti wá sínú oko ẹrú tá a bá ń sọ wípé nítorí tí wọ́n ń rí gbà lára wa la ṣe wà nínú oko ẹrú yìí èwo wá ní ká ti sọ nípa títí àwọn ọmọ káàárọ̀ òjíire tó yẹ kí ọpọlọ wọn ṣí sílẹ̀ tó yẹ kí wọ́n rí gbogbo analysis gbogbo àwọn àṣírí tó ń tú lóríṣiríṣi irú sẹ́nítọ̀ àbí mínísítà ni tí wọ́n sọ wípé ó ń gbé lọ sílé ẹjọ́ tó dọ́gbọ́n tó dàbí pé ó ní backbone issue nínú hospital yìí bí tí wọ́n fi pamọ́ sí ni wọ́n ti ń to gbogbo nǹkan mọ́ lára nígbà tí wọ́n gbé lọ sí ibi tó ti máa ṣẹjọ́ tán ó padà sínú ilé ó tú gbogbo tó wà lára ẹ̀ àwọn ìjọba onírọ̀ ìjọba èké gbogbo wa láti mọ̀ sí bàbá mi tó sọ pé ojú lásán kọ́ ó ní mo ṣe sọ wípé kì í ṣe ojú lásán àwa ti mọ̀ pé ìjà ẹ̀mí là ń jà àwọn alágbára ibi òkùnkùn ayé la sì ń bá dìjọ jàkadì ó ní mo fi ń pariwo fún gbogbo àwọn tó bá jẹ́ agitator tòótọ́ tòdodo tí wọ́n fi tọkàntọkàn ṣe ọ̀rọ̀ ìjà òmìnira yìí kì í ṣe tí ẹ máa fi ojú lásán àbí ojú físíkà pé à ń pariwo ẹnu ìjà tó jẹ́ wípé a máa jà nínú ẹ̀mí ni tàdúrà ti gbèsè ni la máa fi ṣe nítorí pé kíni àwọn èèyàn yóò fẹ́ ká bọ́ ẹ gbọ́ mo ní ìkìlọ̀ fún gbogbo àwọn ọlọ̀tẹ̀ tí ń bẹ ní ilẹ̀ Yorùbá àwọn àgbẹ̀yìnbẹ́bọjẹ́ ohun tó wá burú jù jáì ni pé èwo ni ká pe títa àwọn ajìjàǹgbara èwo ni ká tún pe títa àwọn ajìjàǹgbara àwọn tó jẹ́ wípé àjọ ń jìjà ìgbara tá a jọ ń ṣe bí ó ṣe máa dá tá à ń sọ wípé òmìnira ni gbogbo wa ń fẹ́ tá a tún ṣe ẹ̀tanú ara wa èwo ni ká fẹ́ kó jẹ́ pé mi torí pé lágbájá ló wà nídìí nǹkan torí pé lágbájá tí ò bá ti jẹ́ lágbájá tàmẹ̀dò lè ṣe tí kìíní yìí ò bá ti wá lọ́dọ̀ mi ẹlòmíì kò lè rí ṣe èwo ni kó jẹ́ pé àti ẹ̀ tún bọ́ sórí afẹ́fẹ́ àwọn ìwádìí tá à ń ṣe tó ń fi hàn wá pé àwọn lára àwọn èèyàn wa náà tún máa rí yín bọ́ máa tún flag yín dáhùn pé kẹ́ ẹ má sọ̀rọ̀ ẹ jọ̀wọ́ ìjà wo là ń jà ṣé ìjà òmìnira là ń jà tó tọ́ ni ọ̀dàlẹ̀ balẹ̀ kú ọ̀dàlẹ̀ balẹ̀ lọ ẹni tó bá dalẹ̀ ilẹ̀ á dà á ilẹ̀ á ṣèdájọ́ ẹ̀ torí pé kí ni tó o bá lọ bọ́ síta tó ń ṣiṣẹ́ òmìnira ló sọ wípé o bọ́ síta o ò sọ wípé o bọ́ síta kó o fẹ́ lọ máa jójó yà káàkiri o ò sọ pé o bọ́ síta kó o wá kiri ata o ò sọ pé o bọ́ síta kó o wá kiri epo o ò sọ pé o bọ́ síta kó o wá kiri ohunkóhun àbí tó ń polówó ohun tó sọ pé o fẹ́ wá ṣe tó fi darapọ̀ tó tíwọ́ náà fi ń gbójú jáde àbí tó fi ń káàkiri lórí ilẹ̀ àbí tó fi ń ṣe ìkéde káàkiri awareness tó ń ta káàkiri ni pé ìwọ náà fẹ́ bọ́ pé òmìnira ni tó bá wá wà nídìí òmìnira yẹn tó jẹ́ wípé ìwọ ló wá ń gbẹ̀yìn tó ń gbáwájú tó ń ṣe gbogbo ẹ̀ tó ń ṣòfófó tó ń ṣọ̀tẹ̀ tó ń lọ dènà bí gbogbo kinní yìí tó ṣe máa ṣeéṣe ilẹ̀ á mú ọ mo rántí ọ̀rọ̀ bàbá wa kan Ìbà Gani Adams ó ní èèyàn kì í dalẹ̀ Yorùbá wọn ń dalẹ̀ ṣé tí ẹ rí kì í ṣọ̀rọ̀ Yorùbá lásán o mọ̀ wípé ọ̀rọ̀ ẹnu májẹ̀mú ni ọ̀rọ̀ ẹnu májẹ̀mú ni ọ̀rọ̀ ẹnu tó bá sọ pé òmìnira Yorùbá nation now ṣùgbọ́n tó jẹ́ wípé o ò finú kan ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kún wà nínú ẹ wàhálà bí gbogbo ẹ̀ ò ṣe ní yọjú torí pé ìwọ kọ́ ló wà nídìí ẹ̀ ló ń wá káàkiri ẹ wò ó ìdájọ́ ẹ̀ ń bọ̀ kankan ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ tá à ń gbọ́ ilé tí máa gbọ́ wuyewuyewuye tó ń káàkiri nísìnyìí nípa àwọn awareness lóríṣiríṣi ẹ dúró náà ṣé ẹnìkan lè dá igbó ṣe ni ṣé ẹnìkan lè dá igbó ṣe ni kò sí ẹnìkan tó lè dá igbó ṣe kò sí ẹni tó lè sọ pé òun nìkan yìí lòun fẹ́ gba Odùduwà lòun fẹ́ gba òmìnira Odùduwà sílẹ̀ kò sí ẹni náà òun ni Yorùbá ṣe sọ wípé àgbájọwọ́ òun là ń fi sọ̀yà bí gbogbo wa bá ń kóra wa jọ pọ̀ tí Lámọrin tó ń ṣe tiẹ̀ tó jẹ́ pé orí òtítọ́ yìí náà òmìnira yìí kò sí nǹkan míì àní nǹkan míì lọ́kàn kò ṣe pé afẹ́ fi gbafẹ́ afẹ́ fi gba iyì afẹ́ fi gba gbajúmọ̀ afẹ́ kí wọ́n fi mọ̀ wá tó jẹ́ wípé ìtara ẹ̀mí èèyàn àwọn èèyàn ìran wa tó fẹ́ parun ló wà nínú ọkàn wa èmi ò rò pé ó yẹ kó le tó báyìí tá a fi máa ṣe ẹ̀ta tá a fi máa sọ wípé èmi nìkan ni. ẹ
wá wò ó nísìnyí ọ̀rọ̀ mi pàápàá lọ sí gbogbo ọ̀dọ̀ àwọn gómìnà tó jẹ́ wípé a mọ̀ wípé ẹ ti bẹ̀rẹ̀ o àti rí gbogbo oúnjẹ tí Tinubu ń pín kiri àti rí àwọn tó ń pákéjì ẹ̀ kiri àwọn ọlọ̀tẹ̀ kan nìyẹn one aspect of ọlọ̀tẹ̀ nìyẹn àwọn ọlọ̀tẹ̀ àwọn olúbọ̀dé àwọn ìka èèyàn ẹ jọ̀ọ́ Tinubu tó ń pín ráìsì tó ń produce ráìsì kiri nísìnyìí ṣé òun nìkan lọlọ̀tẹ̀ òun nìkan kọ́ o ṣé òun nìkan nìka òun nìkan kọ́ ìwọ tó lọ ń bá wọn pákéjì ráìsì yẹn gan tó ń lọ bá wọn pákéjì oúnjẹ yẹn ọlọ̀tẹ̀ ni ẹ́ ìkà ni ẹ́ ìkà tó ò fẹ́ ká bọ́ nínú wàhálà ìkà ni ẹ́ ṣé wọ́n ní ẹni tó jalè kò dàbí ẹni tó gbàálẹ̀ ẹni tó gbépo lọ́jà kò dàbí ẹni tó gbàálẹ̀ àti Tinubu tó ń pín oúnjẹ tí wọ́n pín ní 5 years back nígbà tí bí ń pa iṣẹ́ tí wọ́n pèsè gbogbo tí wọ́n ṣe tó jẹ́ pé nísinsìnyí náà ṣe wá ń ṣe ẹ ti mọ̀ wípé àwọn sàtánì àwọn tó dé pé ẹ̀mí ìkà yẹn ń jọba nínú wọn ni kí wá ṣe àwọn nìkan gbà tá bá ná ká sí wọn tá à ń sọ pé àwọn olóṣèlú ló pa wá ọ̀nà òṣèlú ìwọ tó ń bá wọn péjọpọ̀ tó ń bá wọn darapọ̀ ọlọ̀tẹ̀ ní ọ ìkà ní ọ ò nífẹ̀ẹ́ ọmọlàkejì kò sí ìfẹ́ kankan nínú ẹ̀ nítorí pé kí ni tó o bá mọ̀ pé ìyà ń jẹ àwọn èèyàn nítòótọ́ tó o sì mọ́rú wàhálà táwọn yẹn ti ṣe ní tó ti ṣe nínú ìjọba bí ayé ò dẹ̀ ṣe dùn pẹ̀lú gbogbo ìgbà tí wọ́n wà nínú ìjọba yẹn o ò ní máa bá wọn kó ráìsì jọ kó o máa bá wọn kó àǹkárá jọ kó o máa bá wọn kó aṣọ jọ kó o máa bá wọn wá bí wọ́n ṣe máa pín káàkiri pé òṣèlú kan tún ń bọ̀ o 2023 kan tún ń bọ̀ o ẹ̀yin ẹ wá dìbò fọlọ́ṣèlú ìwọ gangan ìkà ọlọ́tẹ̀ bá ṣe jẹ́ ẹni bí òun nìyí ìdájọ́ gbogbo yín lè dẹ̀ máa pín nínú ìdájọ́ tó bá máa dé gbogbo yín lè máa pín nínú ìyà tẹ́lẹ̀dá tí Ọlọ́run tó dá ìran Yorùbá tó máa fi jẹ gbogbo àwọn ọlọ́tẹ̀ káàkiri bàbá onímàálù dúdú mo sì ń bọ̀ lórí yín bàbá Tinubu tí ò ṣí ẹ ráìsì fáwọn ọmọ tiẹ̀ nígbà tẹ́bí ń pa wọ́n tẹ́ ẹ tí oúnjẹ mọ́lé tẹ́ ẹ tí oúnjẹ mọ́ta ẹ̀yin tí ẹ lè gbójú jáde nísìnyí kẹ́ ẹ sọ wípé ẹ tún fẹ́ lọ 2029 àti ẹ tún ń gbọ́ wípé ẹ tún ti ń bá Abíọ́lá ọmọ Kọ́lá Abíọ́lá ké oho náà tẹ̀ pé Kọ́lá Ọláwálé Abíọ́lá àbí báwo náà ṣe ń pè à ń rí píṣọ oríṣiríṣi káàkiri alálàlá ìrọ̀lẹ́ pa gbogbo àwọn ọ̀nà ọ̀tẹ̀tẹ̀ máa ń gbà ní ọ̀nà tẹ́ máa àwọn ọ̀nà burúkú tẹ́ máa ń gbà ọ̀nà àrékèrèkè tẹ́ máa fi mú àwọn aláìní tẹ́ máa fi mú àwọn mẹ̀kúnnù ẹ ti mọ̀ wípé tẹ́ ẹ bá kọ́kọ́ fi ebi pa wọ́n dé ojú ẹ̀ tí ebi ti pa wọ́n ẹ mọ̀ wípé tọ́ràn míì tí ebi bá panú ọ̀ràn mi ò lè wọbẹ̀ ẹni tí ebi ń pa ẹni tí ìyà ń jẹ kò sí tó lè wọ́ létí oúnjẹ yẹn nìkan náà ló máa wò kiri irinṣẹ́ tí Sátánì gbé sí yín lọ́kàn àwọn àìdí àti èṣù tí Sátánì tó gbé sí yín nínú nìyẹn tẹ́ ẹ fi ebi pa gbogbo àwọn èèyàn nígbà tí gbogbo orílẹ̀-èdè tí wọ́n ń pín palliative káàkiri ń ṣẹlẹ̀ yín họ́ọ̀dì palliative ti yín nígbà tó lọ́ọ́ máa tú àṣírí iṣó yín rùn káàkiri gbogbo ayé máa ṣírí tẹ ọmọ gbogbo tẹ ẹ bò mọ́lẹ̀ nígbà tí gbogbo Bódìjà náà tún dáná sun yẹn wọ́n dáná sun Ṣáṣá wọ́n dáná sun gbogbo ọjà tán ní ilẹ̀ Káàárọ̀ Òjíire olórí burúkú gbogbo yín ẹ rí ohun kan tẹ ẹ má bínú tó bá jọ bí èpè tẹ ẹ bá ṣiṣẹ́ èpè ló ẹbí ẹlẹ́dàá bá ṣe ràn mí ni mo ṣe máa sọ òun ló lẹ́nu mi òun ló gbẹnu mi sọ̀rọ̀ lásìkò tí mo wà yìí torí pé kí ni nígbà tí Ọlọ́run dá ayé àti ọ̀run ó fi gbogbo nǹkan sílé ayé ni kí gbogbo ẹ̀dá tó máa dá sínú ẹ̀ kí wọ́n lè rí lò kí wọ́n lè rí fi ṣayé lóore kí wọ́n lè máa fi ògo Ọlọ́run hàn kò sọ wípé ẹnìkan ṣoṣo lónà ní fún ni ẹ máa fẹ̀ ni ẹ máa gbádùn kẹ ẹ máa yan falafala ẹ máa pọ̀ sí ẹ máa bí sí ẹ máa rẹ̀ sí ṣùgbọ́n gbogbo tó yẹ káwọn èèyàn máa fi bí sí ká máa fi rẹ̀ sí ká máa fi gbádùn lẹ́yìn nìkan kó sọ́dọ̀ bí ẹni wípé níjọ́ tí wọ́n bá máa sin yín báyìí gbogbo tẹ́ fi lé ayé pa ni wọ́n máa fi sin yín gbogbo plot of land tẹ́ rà náà máa gbẹ́ kòtò ẹ̀ náà máa sin yín sí kò rí bẹ́ẹ̀ jẹjọ ẹsẹ̀ mẹ́fà lọ ẹsẹ̀ mẹ́fà péré náà ni ẹsẹ̀ mẹ́fà ìyá aláta tẹ́ fìyà jẹ ẹsẹ̀ mẹ́fà tán máa sin ìyá yẹn sí òun ni wọ́n máa sin ẹ̀yin náà sí bí wọ́n ṣe gbẹ́ kòtò
tí wọ́n ṣe gbẹ́ kòtò yẹn inú ilẹ̀ tán gbẹ́ kòtò yẹn sígbà tán bá ń gbẹ́ erùpẹ̀ tó máa jáde nínú kòtò tí wọ́n gbẹ́ fún ìyá ọlọ́gẹ̀dẹ̀ òun náà ló máa jáde nígbà tán bá ń gbẹ́ fún ẹ̀yin náà bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pásán láyé ni Sátánì kàn fẹ́ fi yín ṣòfò ó fẹ́ fi ọkàn yín ṣòfò ni Ọlọ́run fún yín ní àǹfààní tẹ́ ẹ bá wà láyé lónìí kì í ṣe pé torí pé iṣẹ́ ọwọ́ yín dáa Ọlọ́run fẹ́ fún yín ní àsìkò ní pé bóyá ìbá ronú padà ṣùgbọ́n a mọ̀ wípé púpọ̀ nínú yín ẹ ti ta ọkàn yín kò lè sí ronú pìwàdà fún yín torí náà làwa náà ṣe dúró dè yín mọ́ ẹ lè ronú pìwàdà ẹni tó bá ti ta ọkàn rẹ̀ fún Sátánì fún iṣẹ́ òkùnkùn tó ti múlẹ̀ ẹ lè ronú pìwàdà láéláé ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ fún yín Bíbélì sọ wípé ẹ bẹ̀rù ẹni tó lè pa ẹ̀mí àti tó lè para ẹ má bẹ̀rù ẹni tó lè para lásán ara èèyàn lè pa ẹ lè pa ẹ̀mí ẹ tó bá mọ ibi tí ẹ̀mí òun lọ ara èèyàn òun lè pa Ọlọ́run sì sọ wípé ká má bẹ̀rù yín ká má bẹ̀rù ẹni tó lè para ẹni tẹ́ ẹ pa ẹ lè jí ṣùgbọ́n Ọlọ́run tó ní ẹ̀mí ẹ ó mọ ibi tó ń fi ẹ̀mí ẹ tó mú ẹ̀mí ẹ lọ kí ló dé oúnjẹ wá di wàhálà oúnjẹ tó yẹ kó jẹ́ nǹkan tó jẹ́ pé ìrọ̀rùn ní fún gbogbo kọ́ńtì àgbáyé tó bá máa ṣoríire tó bá máa dáa á kọ́kọ́ tọ́jú ọmọ ìlú ẹ̀ á make sure pé oúnjẹ ṣe déédéé fún wọn torí pé tóúnjẹ bá ti yọ kúrò lọ́rọ̀ ẹni wọ́n ní àbùṣebùṣe ṣùgbọ́n orílẹ̀-èdè ti yín ebi ìkan nínú yín Tinubu ìwọ nìkan lásán ó ti tó fìdí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá kíyà bá jẹ wọ́n mọ́ gbogbo ẹ̀yin olówó tó gbé owó tó wà lọ́wọ́ yín ẹ̀yin olóṣèlú ẹ ti tó tún ayé ṣùgbọ́n èmi ò mọ̀ nígbà tẹ́ ti ta ọkàn yín fún Sátánì àwa la fẹ́ bọ́ torí àmọ̀ pé ti ta ọkàn yín a fẹ́ bọ́ kúrò ní òmìnira ẹ wá ń sáré káàkiri ẹ ń sáré ẹ ń lé wa káàkiri ẹ ń wá ìpalára fún wa Ọlọ́run ò lè fún yín ṣe torí àsìkò yín ti tó ẹ mọ̀ wípé kò sí ni tó bá yá tí èèyàn bá tílẹ̀ bá ṣú ilẹ̀ máa mọ́ kò sí ni tí ilẹ̀ bá ṣú kò sí ni ilẹ̀ máa mọ́ tílẹ̀ bá dẹ̀ mọ́ níjọ́ kan náà tó bá yá ilẹ̀ á ṣú tí táìmù yín bá ti tó nígbà tí ọlẹ́dà bá sọ wípé àkókò yín ti tó kò sẹ́ni tó lè yí padà àwọn kan kíra wọn mo sì fi bàbá kan ṣe yẹ̀yẹ́ lánàá nígbà tájọ́ ń sọ̀rọ̀ wọn láwọn ọmọ ikú ò lè pa torí ọmọ àwọn ọmọ Aláàfin àwọn ọmọ Ọ̀yọ́ ni wọn ikú tí kú ò lè pa mo ní ẹjẹ ń sọ fún yín Ọlọ́run ò tí ì ràn ikú yẹn àsìkò ò tí ì tó ni ta ni kú ò lè pa ọmọ kú wo ni kú ò lè pa ọmọ àrùn wo làrùn ò lè ṣe Ẹlẹ́dàá bàbá ò tí ì ṣetán ni kò tí ì ṣetán ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ilẹ̀ wọn ti mọ́ bàbá onímàálù dúdú ń tẹ̀yìn ọmọ Yorùbá tẹ̀ fi máa mọ̀ wípé ìjà tá à ń jà ìjà ẹ̀mí ni bàbá onímàálù dúdú ìkìlọ̀ la ṣe fún yín wọ́nì ẹ ti ẹ̀ dúró náà tá a bá gba òmìnira yẹn tán ṣé kò kí ń ṣe wípé iyì ló máa mú fún ẹ̀yin gangan fúnra yín ṣé kò ń ṣe wípé ẹ̀yin gangan ẹ máa lè gbé ìgbé ayé rere ẹ ní àlàáfíà kò ní sí pé ìjọba Fúlàní kan wọ́n ránṣẹ́ sí yín wọ́n ń fokùn sí yín lọ́rùn wọ́n jẹ́ gbádùn ayé yín wọ́n jẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú yín gbà tó wọnú òṣèlú lọ ó ní ọkàn rere láti lọ ṣiṣẹ́ ṣùgbọ́n ní kété tó wọnú òṣèlú kò mọ tó máa débẹ̀ wọ́n ti fọlọ ọ̀nà àlùmọ̀kọ́rọ́ ìgbà tó dẹ̀ jẹ́ wípé náà ẹ̀yin náà kẹ́ ẹ tó wọnú òṣèlú decide dáadáa wípé ṣé mo fẹ́ lọ sin ìlú ni àbí mo fẹ́ torí ẹ tó bá mọ̀ wípé òun lọ sin ìlú ni ó mọ̀ pé òun máa rí ìdojúkọ á mọ̀ wípé irú àwọn Ambode tá à ń sọ̀rọ̀ ẹ̀ lónìí tó bá jẹ́ wípé kò ní ọkàn òtítọ́ àti òdodo ó yẹ kó wọ́n gbọ́n àlùmọ̀kọ́rọ́ wípé ẹ jẹ́ kí bàbá rí tèmi ṣùgbọ́n orí tó máa jìyà kì í fẹ́ ẹni tó máa ṣẹ̀sìn kò ní gbọ́ kò ní ronúpìwàdà ẹni tó máa parun ò ní ronúpìwàdà bàbá onímàálù dúdú gómìnà Oyètọ́lá à ń gbọ́ wíníwíní tó ń lọ àtẹ̀yìn commissioner of education gbogbo àti gbogbo ẹ̀yin gómìnà tí wọ́n instigate sí wa wọ́n lè sọ pé secession ni wọ́n ti àwọn ọmọ ní lábẹ́ ìjọba yín curriculum Yorùbá ó parẹ́ lábẹ́ ìṣàkóso yín àwọn state yín
ó ń depreciate sí lójú ayé yín. Epo òkè bó ṣe yẹ kó ké, ẹyẹ òkè bó ṣe yẹ kó ṣe mọ́. Lábẹ́ ìṣàkóso yín kò sí ohun tuntun kan tó ń ṣẹlẹ̀ lábẹ́ ìṣàkóso tiyín, lábẹ́ ìjọba yín. Ṣùgbọ́n ní ti tàwọn Fúlàní lábẹ́ ìjọba bandits Boko Haram, wọ́n gba promotion sí lójoojúmọ́. Bẹ́ẹ̀ ni wọ́n gba promotion. Wọ́n fi Fúlàní jẹ olórí, wọ́n fi Fúlàní jẹ minister of kinní kan, petroleum, títí education, títí oil and gas, títí kinní. Lábẹ́ ìjọba títí àwọn Fúlàní wọ́n ń gbèrú sí, wọ́n ń dàgbà sí, wọ́n ń dàgbà sí. Ṣùgbọ́n ẹ̀yin lajú sílẹ̀ bí ọ̀dẹ̀, ẹ̀ ń wò sùn. Ẹ̀yin bàbá ẹ̀ ń jayé ọmọ yín máyé. Ẹjọ́ irú Yorùbá wo lẹ̀yin? Ṣé bó máa sọ wípé tá a bá kú ọmọ pé ke eérú kú, iná kú ó fi eérú bojú, ọ̀gẹ̀dẹ̀ kú ó fọmọ ẹ̀rọ pò ni. Ṣé bí ó yẹ pé wọ́n máa sọ wípé tí àgbàlagbà bá ń débi àgbà, wọ́n máa ń fi wọ́n máa ń wá wé ẹ̀yìn pé ẹ̀yìn tán máa fi sílẹ̀ kó tún sàn ju títí wọn lọ ni. Ṣùgbọ́n kò títí yín ò rí bẹ́ẹ̀ o. Lójú ayé títí yín bí ìjọba yín ṣe ń gorí ìjọba báyìí, bẹ́ẹ̀ ni nǹkan bàjẹ́ sí. Ṣùgbọ́n àwọn tẹ́yìn ń gbọ́ràn sí, àwọn ìjọba tẹ́ ń gbọ́ràn sí, àwọn Fúlàní, àwọn màálù tẹ́ ń gbọ́ràn sí, àwọn bòròró tẹ́ ń gbọ́ràn sí, gbogbo ọmọ wọn rí gbogbo parastatus, rí gbogbo security aspect, rí gbogbo port authority, rí gbogbo hospital, rí gbogbo ministries, rí gbogbo area tí wọ́n ti kọ́ àwọn ọmọ tí wọ́n sí, àti police inspector general máa ẹ̀ má kà mí léyìn, gbogbo wọn pátápátá rí bí wọ́n ṣe kó ọmọ, àwọn ọmọ títí wọn náà fi sí. Orí yín burú, orí yín ó ti burú. Ní tìjú, ní rònú. Tó máa ń wá òpònú, kì í ṣe òpònú nìkan. Bí èèyàn bá ti jẹ gbì, á kú gbì, á kú pi. Bẹ́ẹ̀ ni àdẹ̀lé bú yín torí ìgbà tó jẹ́ wípé yín náà ata ti ń ká màálù dúdú. Ọlọ́run tó máa táṣìírí yín tẹ́ ti ń gbé màálù dúdú, tẹ́ ń pẹ́ ẹlẹ́dà àwọn ọmọ yín, torí pé ẹlẹ́dà tiwa kọ́ lẹ̀ ń pè sínú màálù. Ẹlẹ́dà àwọn ọmọ yín nàbẹ́ mọ̀ pa rí fídíò yẹn, mọ̀ pé gbogbo ayé ti rí fídíò yín. Kò tiẹ̀ yẹ kí mi lè rìn níta mọ́ nínú yín. No wonder lókè òkun ẹ máa ráwọn mínísítà, ẹ máa ráwọn mayor, ẹ máa rí president tó ń rìn lọ, tó ń gun kẹ̀kẹ́, tó ń lọ ṣọ́ọ̀pù fúnra rẹ̀, tó ń ṣe gbogbo ẹ̀ fúnra rẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin ò jẹ́ dárìn láyé yín. Ẹ̀yin ò jẹ́ dárìn torí òkò náà máa fi fọ́ orí yín. Òkò. Ó sì dùn mí fáwọn èèyàn wa náà. Àwọn tó yẹ kán sọ olókò pa, níṣẹ́ ni wọ́n ti máa ṣe Dàsákì o, ká bàbá o, ọwọ́ méjì lókè, tó máa tún ṣe ọmọ ọwọ́ méjì lókè fún. If not, bí màálù àti gbogbo iṣẹ́ òkùnkùn tán ṣe tí ò bá ti mú àwọn tí ò mú àwọn kan, wọn ò ní máa gbọ̀n lérò àwọn Tinubu kan máa tẹ̀lé wọn lẹ́yìn. Wọn ò ní máa gbọ̀n lérò Oyètọ́lá kan máa defend ẹ̀. Wọn ò ní máa gbọ̀n lé Sanwó-Olú kan máa defend ẹ̀. Ẹ máa rí wọn ẹ ti máa tọ́jú ásìdì dání tó jẹ́ pé ibikíbi tán máa rìn sí tán lọ ṣèpàdé báyìí. Ìmí ásìdì tẹ́ máa dà sí wọn ní mọ́ bí tásìdì yẹn ti wá. Gbogbo ẹ̀yin tẹ́ ní ẹ̀ ń gbáradì ẹ̀ ń múra ogun, ẹ̀ ń gbáradì ẹ̀ ń múra ogun, ẹ mọ àwọn ìdájọ́ tó yẹ kẹ́ ẹ ti lọ ṣe fún àwọn gbogbo àwọn èèyàn báyìí. Torí pé ẹ jẹ́ kí n sọ fún yín, nínú ìwé ìtàn ọ̀rọ̀ Ọlọ́run tí èmi kà, tọ́lọ́run ò bá yanjú àwọn ọlọ̀tẹ̀ kan fún Mósè nínú ìrìn àjò ẹ wò ìrìn àjò yẹn ò lè ṣeé ṣe. Àwọn bíi Kórà, àwọn bíi Dátánì, àwọn bíi Àbírámù tí wọ́n sọ wípé ṣé Mósè nìkan ni, ṣé Mósè nìkan ni. Ṣùgbọ́n Ọlọ́run mọ ibi tí Mósè dúró sí. Ó ní mo ṣe ń pariwo gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe agitation yìí, kẹ́ ẹ dúró lórí òtítọ́ àti òdodo. Ẹ dúró lórí òtítọ́ àti òdodo. Ẹ má dalẹ̀, ẹ má dìtẹ̀, ẹ má ṣe tèmi nìkan ni, má ṣe pé èmi nìkan ni. Ìfọwọ́sowọ́pọ̀, ìfẹ́ tòótọ́, ìfẹ́ tọkàntọkàn àti ìwà òtítọ́ ní ká ẹ jẹ́ ká fi sá eré ìgbà yẹn lọ́lọ́run gan ló máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àtọ́dá àwọn tá à ń bá jìjàkadì yìí. Wọn kì í ṣe èèyàn ẹlẹ́ran ara lásán. Kí ilẹ̀ kó lè gbé wọn mì bó ṣe gbé ọ̀tá Mósè mì nígbà yẹn, kí ilẹ̀ kó gbé gbogbo àwọn ọlọ̀tẹ̀ yẹn mì. Àwọn kan ní kọ́mọ wọn ṣe pé fún gbogbo àwọn tí wọn bá darapọ̀, kì í ṣe sọ̀rọ̀ nípa àwọn tí ò ti darapọ̀ torí pé a mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ojú wọn ti di pa.
ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀ ti di pa gbogbo tó jẹ bí ìyà bá pọ̀ jù gan ìyà máa díyàn lójú ìyà máa ń díyàn lójú bẹ́ẹ̀ ni ìyà máa ń díyàn lójú bí ìyà bá pọ̀ jù á máa díyàn lójú tí ò ní mọ nǹkan tó ń ṣe mọ́ ó máa ṣarán kiri ni ó máa ṣèrànràn kiri wọ́n ti fi ìyà jẹ́ káwọn èèyàn wá máa ṣarán ìyà tó jẹ àwọn ọmọ wa báyìí tó ń jẹ ìran Yorùbá ọmọ tó kàwé gan báyìí tẹ́ bá ní tẹ́ bá sọ nǹkan míì fún báyìí èsì tó máa fún yín inú yín máa bàjẹ́ máa wò wípé ṣọ́rọ̀ ló sọ lẹ́nu yìí ó dẹ̀ sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ ìyà ni ìyà máa ń múyàn dọ̀dẹ̀ wọ́n ti fìyà pa orí àwọn ọmọ Yorùbá wa òun la ṣe ń gbàdúrà pé gbogbo àwọn tí ojú wọn tí ìyè wọn ò tí ì ṣí kí ìyè wọn lè ṣí torí pé ṣe rí àwọn olóṣèlú yìí ẹ wo bí Tinubu ṣe rìn kiri ikùn wa dá yọ gborogodo bí ẹni tí wọ́n gbé abọ́ igbá ọlọ́mọ rí sí nínú bàbá wa wọ́ sẹ́gbẹ̀ẹ́ ṣé ẹni tó fẹ́ dúró di 2023 ẹ tí ìmọ̀ bóyá ẹ máa dúró di 2023 ṣẹ́yìn lẹ ní agbára lórí ẹ̀mí yín ni ẹ̀yin lẹ ní agbára lórí ẹ̀mí yín àwọn èèyàn wá ń káàkiri wọ́n ṣe awareness pé a fẹ́ bọ́ at least a ṣáà ní right láti pariwo pé a fẹ́ bọ́ a ní right láti kéde fáwọn ọmọ wa pé Yorùbá first ìran Yorùbá la jẹ́ ká tó jẹ́ Nàìjíríà mi ìmọ̀rú school táwọn gómìnà wa lọ mi ìmọ̀rú school táwọn commissioner wọn lọ commissioner of education tí ò ní education kan tí ò mọ dò nílẹ̀ Yorùbá tí ò mọ ìtàn tí ò ka ìtàn nígbà tẹ́tẹ̀ ti pa history run ẹ ti pa history run kúrò lórí curriculum báwo ni torí káṣírí yín má bàa tú náà lẹ ṣe yọ history ní ẹnu wọn ṣe history mọ́ káṣírí yín má bàa tú ẹ jẹ́ káwọn ọmọ kọ́ àṣà àti ìṣe wọn ẹ jẹ́ ká mọ bí orírun wọn ẹ máa gbé Ìgbò mo rántí ìgbà tí mo wà ní secondary school wọ́n ní ká máa ṣe akụkọ ọdì akụkọ òtítọ́ nnaga nnago nnagbogbo nígbà tó sùn mí ní mo ẹ dákun èmi ò lè sọ èdè lédè ẹ má fún mi ní Ìgbò mi ò ṣe Ìgbò ẹ wá ẹ gba identity wa lọ́wọ́ wa ẹ̀yin náà ni wọ́n dẹ̀ nílò láti gba identity wa kí wọ́n lè pa wá nu kò sí nǹkan kan tí yẹ yín sí nítorí ìmùlẹ̀ ìkàtẹ́ ti mú nítorí ohun tẹ́ ti tọwọ́ bọ̀ mo rántí pé mo ṣe ètò kan ní last year tí mo gbé fídíò yẹn jáde níbi táwọn kan ti ń múlẹ̀ fún Fáyọ̀ṣe tí wọ́n múlẹ̀ tán táwọn bá da ilẹ̀ Fáyọ̀ṣe àwọn bàbá àwọn ọmọ káàárọ̀ òjíire àwọn bàbá tó jẹ́ pé wọ́n bí ọmọ sílẹ̀ ìyá sì ń jẹ àwọn ọmọ wọn lọ àwọn ìyá tí wọ́n bí ọmọ àtúrà àwọn ọ̀dọ́ nínú wọn tán rò pé àwọn lọ́jọ́ ọjọ́ ọ̀la rere mọ tẹ́ni yẹn máa dà mọrú ìwà tó máa dà mọrú ìgbésẹ̀ tó máa gbé lọ́la mọrú ohun tó máa pọ̀ lọ́la ẹ sì ti ń torí pé ẹ ṣàfẹ́ dolóṣèlú ẹ fẹ́ tẹ́ ẹ lágbájá lọ́rùn ẹ fẹ́ kí lágbájá fẹ́ràn yín ẹ wá ń fira yín sínú ìmùlẹ̀ bẹ́ẹ̀ ni nínú fídíò yẹn ni wọ́n sọ pé táwọn bá dalẹ̀ Fáyọ̀ṣe Òṣùgbó rẹ̀ kinní kan ìmí tí ẹ gbé rẹ̀ ṣe pé ó tún gbé àwọn ọmọ ẹ̀ ṣe pé kí ràn òun kó má láàánú mọ́ ẹjọ́ irú àwọn bàbá yẹn bá kí la ti fẹ́ yọ wọ́n kúrò ní ìmùlẹ̀ tí wọ́n yọ kúrò ṣùgbọ́n èmi ń sọ fún yín pé tẹ́ ẹ bá ronúpìwàdà ẹ lè bọ́ kúrò nínú wàhálà yẹn ẹ lè bọ́ kúrò ẹ lè sọ wípé ẹ ṣe mọ́ kò sí tó máa ṣe yín ó bẹ́tà kẹ́ tiẹ̀ deny kẹ́ bírèkì gbogbo ìmùlẹ̀kímùlẹ̀ tẹ́ ẹ wọ̀ yẹn nítorí àwọn ọmọ yín kọjọ́ ọ̀la àwọn ọmọ yín dáa kí wọ́n súre fún yín bó tiẹ̀ jẹ́ pẹ̀mí yín gan máa lọ sí lórí èmi sì wàá sọ fún yín pé Ọlọ́run ń ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ronúpìwàdà tòótọ́ tẹ́ ẹ pàwàdà tẹ́ ẹ yí kúrò nínú ìwà ẹbí tẹ́ ẹ yé gbowó ìkà tẹ́ ẹ yé ta àwọn ìran àwọn ọmọ yín tẹ́ ẹ yé tẹ̀lé olóṣèlú tí ò ní kankan láti ọ́fà yín nítorí owó tí ò láàsí yín fún 1 hour tí ò láàsí yín bàbá tí ò balance mọ́ tó ń ṣubú ṣeré kiri wọ́n ti jẹ oríṣiríṣi jẹjẹjẹjẹjẹjẹ irú wọn máa ń ráre gbẹ̀yìn ni irú wọn máa ń ráre àìsàn ni wọ́n máa ṣàìsàn wọ́n máa inú ìrora náà máa wà ẹ tún fẹ́ ṣòṣèlú ẹlẹ́fẹ́ tún ṣe president ṣé irú yẹn náà ta ló sọ fún yín pé máa ń fẹ́ fún yín ní presidency ta ló sọ fún yín bàbá onímàálù dúdú wọ́n ẹ̀yin lẹ́ ń suspend àwọn ẹ̀yin lẹ́ ń dún mọ̀wúrú tẹ́ ẹ bá dánwò ẹ máa dán tán o à ń gbọ́ o à ń wò yín o à ń rí yín o àwa mọ̀ yín o torí pé a ti mọ̀ pé màálù tẹ́ ẹ ṣe lọ́jọ́ sí màálù dúdú yẹn kò ṣiṣẹ́ ó ti bàjẹ́
tẹ́ ẹ bá dẹ̀ tún lọ tún míì ṣe tẹ́ ẹ ti lọ tún míì ṣe kò ṣiṣẹ́ òfúùtù fẹ́ tẹ̀ ni ó ti bàjẹ́ agbára ọ̀run bàjẹ́ àṣẹ ìṣẹ̀dá bàjẹ́ àṣẹ tó dá ayé àti ọ̀run bàjẹ́ ẹni tó ní èmi ẹni nìyẹn gbogbo ipá tó fi ń ṣe ipá àti agbára ó bà gbogbo agbára òkùnkùn yín jẹ́ lónìí ó ti bàjẹ́ torí pé kí ni àsìkò wá láti bọ́ ọlọ́run gangan ló fẹ́ ká bọ́ ẹlẹ́dàá wa ló fẹ́ ká bọ́ nítorí pé ìjọba tá a jọ ń ṣe pọ̀ kò ń ṣe bó ṣe ẹ kó rí nìyẹn ẹ kàwé ni ẹ lọ ṣe rìsáàchì ni àbí ṣòwò náà ló dín yín lójú tó bẹ́ẹ̀ ṣé ipò yìí náà ló dín yín lójú tó bẹ́ẹ̀ wọ́n ní secession ni wọ́n sọ fún àwọn ọmọ wọn wípé orílẹ̀-èdè Yorùbá ṣe bẹ́yìn sọ wípé ìran Awólọ́wọ̀ gbogbo yá máa dé fìlà òṣì fìlà òfò káàkiri ẹ gbé go nonsense ojú ẹ lẹ́yìn represent Awólọ́wọ̀ ẹ ní orí ìpìlẹ̀ tí Awólọ́wọ̀ fi sílẹ̀ òun lẹ́ ń tẹ̀lé ìpìlẹ̀ wo Awólọ́wọ̀ fi sílẹ̀ tẹ̀ ń tẹ̀lé orí Awólọ́wọ̀ á bí gbogbo yín á lòdì sí yín bẹ́ẹ̀ ni gbogbo iṣẹ́ rere tí Awólọ́wọ̀ tí bàbá Awólọ́wọ̀ àti àwọn bàbá dáadáa tán ti fi sílẹ̀ sẹ́yìn tẹ́ ẹ bàjẹ́ ó máa jẹ yín níyà bẹ́ẹ̀ ni ó máa jẹ yín níyà. Hello mo wà lórí ètò ṣe fẹ́ dá sí ẹ má bínú gbogbo wọn ló máa jẹ níyà ẹ wá tún àwọn èèyàn jẹ káàkiri Fáyẹmí Fáyẹkú Ìfáyẹkú ẹ tún àwọn èèyàn jẹ káàkiri ẹ máa ṣe pípẹ́ rẹpísẹ́ǹtì gbogbo nǹkan dẹ̀ tójú yín bàjẹ́ pátápátá irú ẹ̀mí ìkàwọ́ ló gbé yín wọ̀ àwọn èèyàn wá ń ṣe awareness ẹni kán máa gbé wọn kán máa arrest wọn àwọn kan náà ló ń wà láàrin wa tí wọ́n tún ń ṣe agbódegbà má jẹ́ sí Yorùbá sọ tẹ́ ń ṣe agbódegbà káàkiri torí kò ń ṣe group yín ló lọ ṣe awareness ńbẹ̀ torí kò ń ṣe lágbájá ló gbé gbà awareness ńbẹ̀ ẹ máa tó tẹ̀ torí kò sẹ́ni tó ń gbin èbù ìkà tí ò ní jẹ nínú ẹ̀ kò sẹ́ni tó ń gbin èbù ìkà tí tọ́mọ rẹ̀ ò ní jẹ nínú ẹ̀ ẹ mọ̀ wípé ìwà téèyàn bá wù láyé ìwà kan ṣoṣo tẹ́ ẹ bá wù láyé báyìí irúgbìn ni bí irúgbìn ni ìwà yẹn tẹ́ ẹ bá wá gbin irúgbìn yẹn báyìí èmi máa ń sọ má ti ń sọ fún yín wípé tó o bá gbin irúgbìn bí àgbàdo tó fi hóró mẹ́ta sínú ihò ilẹ̀ hóró mẹ́ta yẹn kó ló máa wù jáde fún ẹ gbà tó bá máa kéré ẹ ṣé o mọ̀ pé òjò máa rọ̀ sí ṣé o mọ̀ pé òòrùn máa ràn sí àwọn natural kinní nìyẹn tiẹ̀ o ò lè dí wọn lọ́wọ́ kó má rọ̀ àwọn nǹkan míì téèyàn ò gbìn gan gbà míì á kàn wù jáde á wù jáde ni tó o lè disturb tó bó o fà wọ́n tún wá tún wù padà ṣó wá rí gbogbo ìwà tó ń wù tó ń ṣèké kiri àwọn kan tó ń fi agitation yìí wọ́n ń gba owó wọ́n fi ń rè sára wọn wọ́n fi ń build ara wọn ẹ fi ń gbajúgbajà ìwọ náà bẹ́ síta ìwọ náà ti di polongo so òun gbinrúgbìn ni tí wàá ká tó máa fù dáadáa plenty bí bàbá Buhari ṣe máa ń sọ vulenti you go no reap all you sow vulenti ó máa ká gbogbo irúgbìn ẹ̀ pátápátá àwọn ọmọ ẹ̀ máa jẹ́nu ẹ̀ ìrandíran máa jẹ́nu ẹ̀ báwọn ọ̀ràn míì ṣe ń wọnú ègún nìyí báwọn ọ̀ràn míì ṣe ń wọnú inú wàhálà tí wọ́n ń bọ́ lọ́wọ́ ẹ̀ wọ́n wá máa sáré ara káàkiri wọ́n máa sáré wọn ní mọ bí tó gun yẹn ti wá fún un Oyètọ́lá ẹ wò ó àwọn ọmọ ń bọ̀ awareness ń bọ̀ ẹ tí ì rí nǹkan kan ẹ tí ì rí dánwò nílẹ̀ Yorùbá awareness tó le pọnpọn eléyìí kò ń ṣe secession ẹ lọ ka ìwé yín commissioner of police kí lorúkọ ẹ máa bẹ gbórúkọ ẹ síta commissioner of police lọ́ṣun state ìwọ tó ń sọ pé wọn gbàṣẹ lọ́wọ́ ẹ kí gbogbo yín kórè yín lọ pé torí awareness ń bọ̀ ó máa kí dandan awareness left and right ni tó máa gbóná jọjọ mọ́ yín níríbi sásí awareness ní gbogbo villages awareness ní gbogbo street awareness ní gbogbo market eléyìí kì í ṣogun àwọn tó yẹ kẹ́ ẹ lọ dojúkọ alórí yìí burú àwọn tó lè jẹ kẹ́ ẹ lọ dojúkọ àwọn tí wọ́n ń pa yín rí àwọn bandit arrest rí àwọn Boko Haram rí kankan ṣe sí rí rí nǹkan kan ṣe sí gbogbo àwọn criminals tó wọn operate ní orílẹ̀-èdè Nàìjíríà
rí ìdájọ́ ire kan ṣe àfi kẹ́ ẹ gbẹ̀bí fáláre kẹ́ ẹ gbáre fẹ́lẹ́bí gbogbo àwọn tó ń jowó tó ń ṣe gbogbo ẹ̀yin politician pátápátá ẹ ti jowó ẹ ti kòkòrò jowó ẹ̀yin gan ti jowó fúnra yín àwọn ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe máa nára yín mọ́ rí kankan ṣe sí ṣùgbọ́n àwọn tí ebi ń pa àwọn tí ìyà ń jẹ tó yẹ pé àti mu gàrí pé wọ́n kàn fẹ́ kán tẹ̀ afford pé káwọn náà lè jẹ oúnjẹ àárọ̀ kán jẹ tọ̀sán kán jẹ talẹ́ náà wá káàkiri àwọn lè dí mọ́ orí yín burú ìkànnì yín ẹ máa jóná látàyé dọ̀hún ni dọ̀hún àfi tẹ́ ẹ bá ronú pé àdẹ̀yìn tí ìyẹn tẹ́ ẹ bá tiẹ̀ kì í ṣọmọ ègbé ìyẹn tẹ́ ẹ bá kì í ṣọmọ ègbé ìran yẹn ń parun lójú yín olóńjóyè tọ́lá jọ ṣé Abubakar ló ń jẹ́ oyè tọ́lá lórúkọ ẹ̀ oyè rẹ̀ wo ló tọ́lá oyè tó ṣì àríṣe àríkà ní bàbá ìrègùn àbí báwọn náà ṣe máa ń sọ ohun tẹ́ ẹ bá ṣe báyìí ṣe bí àdúrà la máa fi ránṣẹ́ sí yín tẹ́ ẹ bá ṣe dáadáa pé gómìnà wa bàbá Oyètọ́lá dáa fún yín o ṣe kinní kan lásìkò ẹ̀ nǹkan rọrùn nílùú lásìkò èmi ò tiẹ̀ wá mọ irú ẹ̀mí wo ló tiẹ̀ wá gbé yín wọ̀ yìí irú ìmùlẹ̀ ọ̀dájú wo lẹ wá mú báyìí tẹ́ ẹ bá tiẹ̀ jókòó jẹ́jẹ́ yín ẹ fà wọn tó fẹ́ gba òmìnira wọn sílẹ̀ ṣùgbọ́n ẹ wò ó òye yé wa dáadáa ọ̀rọ̀ Ọlọ́run torí pé òun lèmi gbẹ́kẹ̀lé òun ní agbára mi ó ní ta ló máa lọ sílé alágbára a ti mọ̀ wípé òmìnira tá a fẹ́ gbà àwọn alágbára là ń bá fà ṣùgbọ́n ẹnìkan wà tó jẹ́ alágbára tó ju alágbára lọ ó ní tí ò ní kọ́kọ́ dè yẹn ọba òkè á bá wa dè yẹn á fi yín sínú ìgbèkùn ọba òkè á bá wa fi yín pamọ́ ó mọ bó ṣe ń fi àwọn ọ̀tá pamọ́ ó fi àwọn ọ̀tá Mósè kan pamọ́ sábẹ́ ilẹ̀ lánàá ó gbé wọn mìíní àwọn kan náà ó máa ṣe wọ́n bẹ́ẹ̀ ó fi àwọn ọ̀tá ẹ̀ kan pamọ́ ó bẹ́rì wọn sínú òkun pupa ni àwọn kan yẹn náà ó fi wọ́n pamọ́ ni ó fi àwọn ọ̀tá Mídíánà àwọn ọ̀tá Ísírẹ́lì kan pamọ́ àwọn Síríà là ń pè wọ́n ẹ wò ó áńgẹ́lì kan ṣoṣo ni ó lù wọ́n pa lóru ọ̀gànjọ́ ni ó fi àwọn kan pamọ́ ẹ̀yìn náà ló rọ̀ sí wọn ẹ fojú di Ọlọ́run ẹ fojú di agbára Ọlọ́run ẹ fojú di ẹlẹ́dàá atẹ́dàá aṣẹ̀dá kò gbá ní nǹkan kan láti fi omi pa gbogbo ayé rẹ̀ ó ti ṣe rí kò gbá ní nǹkan kan láti pa gbogbo nǹkan tẹ́ ẹ nírun tó ń jọ yín lójú yẹn èémí tẹ́ ẹ mí ebi ihò imú yín ló wà ẹ bẹ̀rù ẹni tó lè yọ kúrò ní tẹ́ ẹ máa sùn àbí ẹ ní díjú ẹ ní sùn mọ́ tó jẹ́ wípé ẹ lè sùn kẹ́ ẹ má sí kẹ́ ẹ má ṣàìsàn mọ tó fi mara tó fi Nebukadnesari dání ẹ rò pé tàn lásán ní ìtàn lásán kọ́ ohun tó ṣẹlẹ̀ ní ẹ lọ bèrè torí pé kì í ṣèwádìí ajá tó bá máa sọnù ni kì í gbọ́ fèrè ọlọ́dẹ lè gbọ́ ti àwọn agitators lè gbọ́ tàwọn gbé aláìní tán kétan pa àwọn fẹ́ bọ́ torí pé ẹ fẹ́ parun odidi ọba tó di ẹranko núgbó lè gbọ́ ẹlẹ́dàá ni agbára ìṣẹ̀dá ni ẹ̀yin ti rò pé kò sí ẹni tó fẹ́ mú yín ni ẹ ti rò pé kò sí ẹni tó fẹ́ dá yín dúró ni ṣùgbọ́n ẹnìkan ń bẹ tó máa dá yín dúró ó sì ti dá yín dúró bí mo ṣe ń sọ̀rọ̀ ó dá yín dúró Oyètọ́lá ẹ gbéjẹ́ o ẹ lọ sinmi ẹ lọ ronú yín pé àdá Abubakar kọ́ lórúkọ yín ẹ jẹ́ kórúkọ yín ròyìn ẹ jẹ́ kí oyè yín kó tó ọlá fún àwọn èèyàn yín ẹ jẹ́ kí oyè yín kó tó iyì fún àwọn èèyàn yín ẹ jẹ́ kí oyè yín kó sanjọ́ fún àwọn èèyàn yín oyè yín ẹ jẹ́ kó fi ẹwà sínú ayé àwọn ọmọ tó wà lábẹ́ yín ni ńgbà téèyàn ẹ̀mí ìkà ló tiẹ̀ máa ńgbà téèyàn bá ti lè gbé odidi màálù sílẹ̀ tó ní òun pẹlẹ́dàá àti gbogbo àwọn tó wà lókè òkun ẹlẹ́dàá àwọn ọmọ ẹ tó wà lókè òkun ló fi gorí oyè kò tiẹ̀ lè dùn wá torí púpọ̀ nínú yín àwọn ọmọ yín gangan ẹ ti fi wọ́n ṣẹ́ṣó púpọ̀ nínú yín àwọn ọmọ yín ẹ ti gbá yànmọ́ ẹ ti gba nǹkan lára wọn láti fi gorí oyè ẹ wá taari wọn sókè òkun kò sẹ́ni tó rí wọn ìmíì ń sínwín kiri ni ìmíì igbó ló ń mu kiri ògùn ló ń mu kiri wọn yanjú ìmíì ìdẹni yín ọmọ ọlọ́mọ ló ranjú mọ́ gbogbo ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ tẹ́ ń lò òun ló máa ké lórí yín ìgbẹ̀yìn lójú ẹ̀san á ké o gbogbo ẹ̀yin àṣebàjẹ́ ẹ̀san máa ń bọ̀ o gbogbo ẹ̀yin tẹ́ ń sọ wípé kó má ṣeé ṣe
ẹ̀san ń bọ̀ wá fún yín. Ọ̀ṣun state tí ẹ ronú ara yín pé kí ni development tí ó jáde láti abẹ́ ìjọba Oyètọ́lá. Èkìtì state ọmọrin ani á ṣe ìjọmọrin ani Ìfáyẹmí ọmọrin ani á ní àgbàmádébẹ àtúnbẹ ṣe o iná àdìbò fún wọn iná wa káàdì yín èdè lẹ fi ń fara yín fi ìwà wo ti wà wo pé ṣé ìfà yẹn ṣé ìfà yẹn ṣó yẹ mí ṣó yẹ wá sásìkò ṣó yẹ wá rí gbogbo ojú ọ̀nà yín ṣe rí lẹ́kìtì state wo gbogbo ojú wọn ní ẹni tó bá máa dáṣọ fún ni ẹ jẹ́ kówó yẹn kó máa ró kìkìkì nínú wa lójoojúmọ́ pé ẹni tó máa dáṣọ fún ni tọrùn lákọ́kọ́ ń wò. Aṣọ wo ni Tinubu fẹ́ dá fún yín tí ò dá fún yín láti 10 years back tó yẹ kó ti máa dá fún yín tí Tinubu Jagaban tí bàbá yẹn tó bá fẹ́ kí ayé rọrùn fún gbogbo ọmọ Èkó state kò gbà ní àárín oṣù 3 láti transform ní gbogbo tó wà ní kàwọ́ bẹ́ẹ̀ tó bá fẹ́ kí ayé in fact kò kí ń ṣe fún Lagos state nìkan ṣebí bàbá ikọ̀ náà ló gbéra nígbà tí ó fẹ́ lọ fi Oyètọ́lá joyè ńgbà yẹn ìmùlẹ̀ ní ìmùlẹ̀ ọwọ́ kan wọ́ ṣebí bàbá yẹn ló sọ wípé gbogbo Ọ̀ṣun state wọn lówó òun lọ́wọ́ gbogbo Ọ̀ṣun state á jẹ́ pé gbogbo ilẹ̀ Yorùbá ò lówó Tinubu lọ́wọ́ kí ló dé tí bàbá ò ṣe tún gbogbo ilẹ̀ Yorùbá ṣe kí ló dé tí bàbá ò ṣe tún gbogbo ilẹ̀ Yorùbá ṣe ṣé dandan ni kẹ́ ẹ dórí oyè kẹ́ ẹ tó ṣe ohun tó tọ́ fún ìlú ni bàbá wọn interview yín lẹ́nu ọjọ́ mẹ́ta jẹ́ kí pìrìsẹ́ńtà yẹn sọ̀rọ̀ ṣé bẹ́ẹ̀ ṣe máa dí àwọn èèyàn lẹ́nu nìyẹn ńgbà tẹ́ bá dórí presidency tán ní jẹ́ kí mídíà sọ̀rọ̀ mọ́ ní jẹ́ kí wọ́n ṣèwádìí ọ̀rọ̀ lẹ́nu yín níṣẹ́ lẹ́ ń pa lédì yẹn lẹ́nu mọ́ tẹ́ ní wait let me say what I want to say and I will allow you to kíní kan ẹ̀ ń dí ọ̀rọ̀ mọ́ lẹ́nu mọ́ pé ẹwà àwọn tó fẹ́ ṣe lórí wa bóyá àwọn kan ò tiẹ̀ ríro àbí wo bàbá Tinubu ńgbà tó ń sọ̀rọ̀ tó ń pa woman yẹn lẹ́nu mọ́ kó má tó ń tí yẹn fẹ́ béèrè question tí gbogbo àwọn ewúrẹ́ tán tẹ̀lé torí pé yóò bá yẹ ewúrẹ́ èèyàn máa wà nínú ìyà á ṣáà máa torí bọ inú ìyà yẹn lọ àbí ewúrẹ́ ni ò kí ń gbọ́ràn tán máa gbági mọ́ lórí tí ò ní gbọ́ràn wọ́n gbági mọ́ lẹ́ẹ̀kì ó ti mọ̀ pé wọ́n lù ẹ́ nínú ilé yìí ó tún gbogborí ẹ̀ padà lọ wọ́n tún lù ẹ́ lẹ́ẹ̀kejì wọ́n ní àní kó má wàá gbé wa ní nǹkan jẹ mọ́ ó tún padà lọ ó tún lọ gbóríbò bí èèyàn bá ṣe wúrẹ́ á máa tẹ̀lé Tinubu kiri bí èèyàn bá ṣe wúrẹ́ á máa tẹ̀lé olóṣèlú kiri bí èèyàn bá ṣe ronú ara ẹ wípé ẹni tó fẹ́ àwọn tó ń tún sọ pé kí n tẹ̀lé àwọn yìí níjọ́ tí wọ́n ti ṣe kí ni wọ́n ṣe fún mi gangan ṣé ayé mi yí padà ṣé ìgbésẹ̀ àdúgbò tí mò ń gbé ṣó yí padà ṣé iṣẹ́ wà sí dáadáa ṣé nǹkan dẹrùn ní ṣe bówó epo ló ti tún lé lórí yẹn mọye tí náírà tó dọ́là jẹ́ sìn màálù yẹn ṣiṣẹ́ ṣùgbọ́n bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ gbogbo tá a fi àfọ̀ṣẹ tá a fi ìkà tá a fi ẹ̀mí òkùnkùn dì tá a fi wá sínú ìgbèkùn mo fi agbára tó ṣẹ̀dá ayé àti ọ̀run pé ní orúkọ Jésù gbogbo ẹ̀ dìbàjẹ́ lónìí torí pé kí ni ẹ̀yin èèyàn mi wọ́n ní ẹni tó bá máa dáṣọ fún ẹni tọrùn ẹ̀ la máa wo èmi wá ti ẹ̀ ń bí àwọn èèyàn wa gbogbo ẹ̀yin èèyàn wa mò ń bi wá lẹ́nu àtàwọn tó tún máa wò wá wípé ṣó di dandan kí èèyàn dé ipò tọ́lọ́run bá yọ̀ǹda owó fún ẹ tó yọ̀ǹda ọlá fún ẹ ṣó di dandan kó o dé inú ipò kó o lọ ṣe oyè kó o lọ ṣe olóṣèlú kó tó di pé o máa ṣe nǹkan rere sílùú ìbéèrè tí mo fẹ́ ká bira wa kí n tó kúrò lónìí nìyẹn ẹ jẹ́ ká bí àwọn èèyàn ẹ jẹ́ ká bí àwọn olówó yìí ẹ̀yin gómìnà ẹ̀yin tẹ́ tún fẹ́ ṣe 2023 ẹ̀yin tẹ́ fẹ́ ṣe councillor ẹ̀yin tẹ́ fẹ́ ṣe commissioner ẹ̀yin tẹ́ fẹ́ ṣe senate senator àbí kí lẹ̀ ń pè wọ́n ẹ̀yin tẹ́ fẹ́ ṣe gómìnà àti bàbá Tinubu tó ń lé presidency àti ìwọ Kọ́lá mi mọ̀ bóyá òótọ́ ni bóyá rọ́ ni torí mi ò ní sọ nǹkan tí mi ò bá find out ṣùgbọ́n a rí picture Kọ́lá má wò pé toró jẹ bàbá àbóhùn bá bàbá jẹ́ orúkọ yìí tó ṣẹlẹ̀ ní pé kíní kan máa wá tẹ̀lé 2023 kò já lórí irọ́ ni gbogbo ẹ̀ lórí irọ́
má jẹ́ kán borúkọ ẹ jẹ́, má jẹ́ kán borúkọ bàbá yẹn ti níyì orí June 12 a sì fẹ́ celebrate June 12 bàbá yẹn ti níyì, má jẹ́ kán borúkọ ẹ, má jẹ́ kán stain ẹ, má lọ fara àbí túwọ̀ náà bá jẹ́ ewúrẹ́ tẹ̀lé wọn. ẹ jọ ìbéèrè yẹn mo fẹ́ ká ẹ jẹ́ ká máa bi àwọn èèyàn wa nílé báyìí báyìí àti àwọn gọ́fúnà yẹn àti àwọn tó fẹ́ ṣe òṣèlú 2023 yẹn pé ẹ jọ owó tẹ ní lópò tẹ fẹ́ fi ṣe campaign tẹ ń ṣe gbogbo ẹ yẹn ṣé ó di dandan kẹ́ ẹ wà nínú òṣèlú kí ẹ tó lè ṣe nǹkan rere fún aládùúgbò? ṣó di dandan kí wọ́n dé presidency dín kí wọ́n tó lè ṣe àǹfààní fún aráàlú? ṣó di dandan ni pé kí n sọ pé mo fẹ́ di sẹ́nítọ̀ o tí Ọlọ́run bá fún mi lówó ṣó di dandan kí n lọ gbégbá òṣèlú ni kí n tó ran ẹni tí ò ní lọ́wọ́, kí n tó ran ẹni tí yà ń jẹ lọ́wọ́? Kí àwọn èèyàn wà ní hospital tí wọ́n ń sọ́fà tí wọ́n rí oògùn tí wọ́n rẹ́ni tọ́jú wọn, àwọn èèyàn wà ní ẹ̀gbẹ́ títì tí owó kan ní bàbá wa Ìgbòho tó ń lọ kó wọn lábẹ́ bíríìjì yẹn. ṣó di dandan ṣé bàbá Ìgbòho ṣó wà nínú ipò ṣé gómìnà ni kó tó lọ kó àwọn ọmọ kan lábẹ́ bíríìjì? ṣó di dandan àwọn èèyàn tí wọ́n wá ṣe bẹ́ẹ̀ yẹn tán ṣàrànjú mọ́ òṣèlú dandan pé òṣèlú náà ni lẹ́yìn wá rò pé jẹ́ ká tó fún wọn ní chance? Gbogbo nǹkan tí wọ́n ti fi kó yín nínú sínú ìgbèkùn èmi fi agbára tó dá ayé àti ọ̀run mo fi bàjẹ́ lónìí ní orúkọ Jésù pé kí ojú yín kó máa ṣí, kí etí yín kó máa ṣí, kí ọkàn yín kó máa ṣí, kẹ́ ẹ bọ́ nínú ìgbèkùn tí wọ́n fi yín sí. ẹ̀yin Ọ̀ṣun state ẹ gbáradì, ẹ dìde, ẹ tají, ẹ sọjí. bàbá onímàálù òun ló ń darí yín, bàbá onímàálù dúdú, kò tí ẹ ṣe màálù funfun, kò ń ṣe màálù pupa ẹran ayé. bàbá onímàálù òun ló ṣàkóso yín. bẹ́ẹ̀ bá wo fídíò yẹn ẹ tún lọ tún wẹ́ lọ wo àwọn Facebook wa, wọ́n ti pe ẹlẹ́dàá yín, wọ́n ti ní gbogbo táwọn bá ń sọ báyìí ni kó máa ṣẹ mọ́ yín lára, ibi táwọn bá ṣe sí ni kó máa wù yín. ẹ rí commissioner of education Ọ̀ṣun state wọ́n náà ti gbàbọ̀dè, wọ́n náà ti gbàbọ̀dè, gbogbo ẹ̀yin tẹ́ gbàbọ̀dè tí ìran Yorùbá. ẹ wò ilẹ̀ àmú yín, atẹ́gùn àmú yín, omi àmú yín. bẹ́ẹ̀ ni Nàìjíríà is beyond repair, is beyond. ẹ kó là kúrò lẹ́ẹ̀kan, ẹ kó kọlà. ìkìlọ̀ la wá ṣe fún yín láàrin àwọn agitators. ìwọ tó bá ń gbẹ̀yìn bẹ́bọ́jẹ́ wo tó lọ ń dalẹ̀ tó lọ ń lára ẹnìkan àbí tó lọ ń fa ẹnìkan lulẹ̀, àfi tó bá jẹ́ pé ìwọ náà wà lórí ìka o, tó bá wà lórí ibi, torí pé àwọn agitators kan mọ̀ wọ́n owó náà ń bá kiri. àwọn kan mọ̀ wọ́n tó jẹ́ pé wọn ò nífẹ̀ẹ́ ọmọnìkejì o, wọn ò nífẹ̀ẹ́ òmìnira o, ṣùgbọ́n gbogbo yín àṣírí wọn máa tú. kí láǹfààní owó tó ní tí àwọn aládùúgbò ẹ̀ ń jìyà? kí láǹfààní ọlá tó ní tí àwọn èèyàn ń sọ́fà lára ǹdẹ? kí láǹfààní ipò tó wà táyé ò rọrùn lásìkò ẹ lọ ronú pàdà kí gbogbo yín jáwọ́. gbogbo ẹ̀yin Ọ̀ṣun state, ìjọba Ọ̀ṣun state, ẹ kíyèsára. gbogbo àwọn tẹ́ ń dún mọ̀wúrúmọ̀ yẹn ẹ má lọ gbé ìgbésẹ̀ tó máa yí yín lọ́wọ́, torí a ti ń ka pépà, à ń ka oríṣiríṣi tí wọ́n ń sẹ́ǹdì káàkiri. ẹ má gbé ìgbésẹ̀ tó máa bu yín lọ́wọ́. Yorùbá lẹ jẹ́ kẹ́ ẹ tó jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà. Yorùbá lẹ jẹ́ kẹ́ ẹ tó jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà. tó bá máa pe orúkọ yín wá ní Oyètọ́lá, tó bá máa pe orúkọ yín wá ní Fáyẹmí, tó bá máa pe orúkọ yín wá ní Sanwó-Olú, wá ní Ṣèyí, wọn pe orúkọ yín lábùbákà, wọn pe orúkọ yín lábùdùsálà, wọn pe orúkọ yín ní ìran Fúlàní, wọn fi pè yín. kí ló dé tí ẹ dìde fún ìran yín? kí ló dé tó jẹ́ pé ẹ tún wá ń gbàbọ̀dè ẹni wọ́n Nàìjíríà yìí náà lẹ́yìn fẹ́ ṣe? nínú gbogbo bó ṣe ń lọ yìí wọ́n dẹ̀ kó ogun wọlé, wọ́n kó ìbọn wọlé, wọ́n kó gbogbo ọ̀tẹ̀ wọlé, wọ́n la railway lọ sí òkè ọya lọ́hùn, wọn ò ṣe nǹkan kan rẹ̀, wọ́n kó àwọn ọmọ tí wọ́n wá ṣe olórí lẹ́yìn lórí ní South West yìí, ẹ̀dẹ̀ ṣe ń pariwo wọ́n Nàìjíríà. ìtàkùn tó ní kérin má lọ, bí mo ṣe ń dánu dúró fún ìgbà díẹ̀, ìtàkùn tó ní kérin má lọ tòun tẹrin ló ń lọ. gbogbo ìtàkùn, gbogbo ọlẹ̀tẹ̀, gbogbo ẹ̀yin agbẹ̀yìn bẹ́bọ́jẹ́, gbogbo ẹ̀yin ìkà, gbogbo ẹ̀yin olóṣèlú tó ní pé kí ọmọ Odùduwà, ọmọ káàárọ̀ òjíire ká má bọ́ lóko ẹrú, ká má bọ́ nínú ìyà, pé ẹ̀yin elite, ẹ̀yin few ones yẹn náà ni pé kẹ́ ẹ ṣáà máa ṣàkóso wa nínú under one Nigeria constitution burúkú tẹ́ ẹ sì kó gbogbo àwọn èèyàn ẹ máa bá lọ ni, ẹ máa bá ogun yìí lọ ni, ẹ máa bá ogun lọ bó ṣe máa rí nìyẹn. bẹ́ẹ̀ ni Dangote, èèyàn kan ṣoṣo, Dangote nìkan ṣoṣo, ó jẹ́ òun ní
rántí ni wọ́n ti bọ́dà òun nìkan náà fún ní license láti máa láti pé òfin bọ́dà kò mú Dangote àní ìtàkùn tó ní kí erin Yorùbá má bọ́ lóko ẹrú tòun ti erin yẹn ni wọ́n máa jọ lọ. Ẹ ṣé o gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ẹ darapọ̀ mọ́ mi lónìí, àkókò mi kò pọ̀ lọ títí, ẹ bá wa share, ẹ jẹ́ kó kàn wá, bóyá torí pé Ọlọ́run ẹlẹ́dàá gan fẹ́ ìrònúpìwàdà fún ẹlẹ́ṣẹ̀. Ó ní bí ènìyàn búburú bá lè kọ iṣẹ́ ọwọ́ ibi ẹ̀ sílẹ̀ tó sì yí padà, ó ní a ó gbàgbé gbogbo iṣẹ́ ọwọ́ ibi ẹ̀, a ó sì kọ ire tó ṣe. Ó ní ṣùgbọ́n bí ènìyàn rere tó bá pa iṣẹ́ rere ẹ̀ tì tó bá bẹ̀rẹ̀ ibi, a gbàgbé gbogbo iṣẹ́ rere. Mo wá fẹ́ sọ fún yín, gbogbo ìwọ tó bá ń ṣiṣẹ́ ibi, gbogbo ìwọ onítẹ̀m̀bẹ̀lẹ̀kún, oníjà, onírìkísí, gbogbo ẹ̀yin ọlọ́tẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ bẹ́ ṣe ń flag ọmọnìkejì dáhùn, ó fẹ́ kí lágbájá sọ̀rọ̀, ó fẹ́ kí tàmẹ̀dó sọ̀rọ̀, ìwọ nìkan ni ìmọ̀tara ẹni nìkan. Gbogbo yín náà ẹ̀ṣẹ̀lẹ̀ṣẹ̀ ń jẹ́ ò mọ̀ ni, kò ń ṣe ẹnìkan tó gbé ọ̀bẹ sọ́rùn èèyàn nìkan lẹ́lẹ́ṣẹ̀. Arítẹnimọ̀ wí àfàpáàdì lájànràn bó tiẹ̀ ní. Bẹ́ẹ̀ ni ìwọ náà wà lára wọn. Ronúpìwàdà torí ẹ̀san á ké o, gbogbo ẹni àṣebàjẹ́ ẹ̀san máa ń bọ̀. Ìwọ agitators, gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjire tó jẹ́ pé o máa gbé rẹ́kọ̀dì náà, ẹ̀yin lẹ́ ń dá wàhálà lẹ́, kò wá sí ṣọ̀kan, kò sí ìbáṣepọ̀, kò sí ìbárẹ́, gbogbo oníkálukú ló máa jèrè. Ṣùgbọ́n ẹ jẹ́ kí gbogbo àrònú pọ̀, ẹ jẹ́ ká ṣe eré o, ẹ jẹ́ ká ṣe eré o, torí ohun tá a bá ṣe òun là ó ròyìn. Ẹ ṣeun gan, mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ darapọ̀ mọ́ ètò tòní. Àní rí jù báyìí lọ lónìí. Ẹ bá wa sọ fún àwọn èèyàn wa pé kí awareness yẹn kó sì máa lọ. Gbogbo àwọn group tó bá fẹ́ ṣe awareness, ẹ darapọ̀, ẹ jẹ́ ká support ara wa, ẹ jẹ́ ká darapọ̀. Má sọ wípé ó ṣe jẹ́ lágbájá ló ń ṣe awareness, ẹ darapọ̀. Ìwọ náà má fi ṣe ìmọ̀tara ẹni nìkan, má fi ṣe èmi nìkan rí, má fi ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká ṣe nínú òtítọ́ ọnú ni pé a fẹ́ ṣe torí a fẹ́ bọ́ kúrò lóko ẹrú. Mi ò ṣe torí kí wọ́n lè máa pariwo orúkọ mi kiri, mi ò ṣe torí pé kán lè máa sọ pé èmi ni mo ṣiṣẹ́ jù, mo ń ṣe torí pé ọkàn ẹ̀mí àwọn èèyàn ìran mi ó jẹ mí lógún. Gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń ràn àwọn èèyàn lọ́wọ́ káàkiri, ẹ má jẹ́ kó sú yín, ẹ má jẹ́ ká rẹ̀wẹ̀sì o, ogun ẹ̀mí ni o, ìjàkadì ẹ̀mí ni o. Ẹ jẹ́ ká máa tẹ̀síwájú, ẹ máa fún wọn lówó, ẹ má jẹ́ kó sú yín, ṣùgbọ́n ẹ mọ ibi tẹ́ ń fowó yín sí, ẹ mọ ibi tẹ́ ń fowó yín sí o. Àwọn kan personal gain náà wá káàkiri o, personal gain náà wá káàkiri. Ìbẹ̀rù Ọlọ́run ti scarce gan, ìbẹ̀rù Ọlọ́run ò wọ́pọ̀ mọ́. Ṣùgbọ́n ẹ̀yin náà ẹ máa fi ẹ wà nínú ẹ̀mí, ẹ máa fi ẹ̀mí bá ìrìn àjò yẹn lọ, ẹ máa fi ẹ̀mí bá rìn. Bẹ́ẹ̀ ni, torí pé kíni gbogbo wa là ń ja ìjà yẹn, ẹ̀mí sì ni ẹ̀mí ló ń bá, ẹni tó bá jà nínú ẹ̀mí ló máa farahàn lójúkorojú. Ẹ jẹ́ ká fi ẹ̀mí, ẹ jẹ́ ká fi rin ìrìn àjò yẹn. Gbogbo ẹ̀yin bàbá wa tẹ̀sí ń jagunjagun ní ilé, Ọlọ́run á túbọ̀ wà pẹ̀lú yín. Ní ṣí ìbọn ta, ní ṣí ogun jà o. Bẹ́ẹ̀ ni ogun sì ní borí ẹnikẹ́ni nínú wa. Òmìnira orílẹ̀-èdè Yorùbá ó di dandan, á ṣe é ṣe fún wa lágbára ìṣẹ̀dá àti àwọn alálẹ̀, á ṣe é ṣe fún wa, á tì wá lẹ́yìn. Ìran wa kò ní parun. Àwa torí pé àwa ni kíni, àwa ni ògùn adúláwọ̀ ní ọmọ Oòduà. Ẹ dìde, ẹ jẹ́ ká ṣera wa lọ́kan. Igi kò ń dágbó ṣe ò, ìṣọ̀kan ó ní agbára gidigidi. Àìrìnpọ̀ méjò ló ń kóyà jẹ wọn o. Tó bá yẹ pé gbogbo wa rìnpọ̀ tí ò sẹ́ni tó ń gbẹ̀yìn bẹbọ jẹ, kò ní sí gbogbo tó ń ṣẹlẹ̀ yẹn o. Gbogbo ẹ̀yin Ọ̀ṣun mo tó ń pariwo bàbá onímàálù dúdú Oyètọ́lá àti ìjọba rẹ̀, ẹ jọ̀ọ́, a gbọ́dọ̀ gbọ́ pé ẹ ṣe àwọn ọmọ wa yànmọ̀yànmọ̀ o. Awareness yẹn kó máa lọ bẹ́ẹ̀. Ó wà nínú a ní right, everybody tẹ́ ẹ bá mọ òfin ni, tó bá yẹ pé nǹkan kàwé tẹ́ ẹ náà pọlọ ni, ẹ mọ̀ wípé everybody has a right to self determination. Ó wà níbẹ̀, ṣùgbọ́n ṣe lè máa fojú di ìwà ìka yín, ó ti block ojú yín. Ṣùgbọ́n à ń kìlọ̀ ni, à ń ṣe orin ìkìlọ̀, ọ̀rọ̀ ìkìlọ̀ là ń mú wá kí ayé lè sàn fún gbogbo ọmọ, kí ayé lè sàn fún gbogbo aya, kí ayé lè sàn fún gbogbo àwọn òbí, kí ayé lè sàn fún gbogbo ìlú. Bí ara bá rokùn, ara ra adìyẹ, bí ara bá rọ aráàlú, ṣe bẹ́yìn náà máa wà nínú ìrọ̀rùn. Bẹ́ẹ̀ ni, a máa wà nínú ìrọ̀rùn. Ṣùgbọ́n ara ò rọ aráàlú, ẹ̀ẹ́dẹ̀ fẹ́ kí wọ́n dún, ẹ̀ ń gún wọn lábẹ́rẹ́, ẹni kan máa kéé, ẹ̀ ń já wọn léèkánná, ẹni wọn gbọ́dọ̀ gbin. Ìkàwọ́ ló tún tó bẹ́ẹ̀. Ẹ ronúpìwàdà bàbá, ẹ ronúpìwàdà, màálù ò jẹ́ mọ́ o. Bẹ́ẹ̀ gbọ́ ọmọ èèyàn tẹ́ bá gbé gan, ó máa bí yín lẹ́jọ́. Ẹ jáwọ́ kúrò nínú ìwà ibi, ẹ jáwọ́ kúrò nínú àpọ̀n tí ó yọ, kẹ́ gbómi lákaná. Orílẹ̀-èdè Odùduwà is unstoppable. We are going to have our self determination.
ẹ ṣeun gan mo kí gbogbo wa o ó dìgbà kan náà ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ èmi ni ìmọ́lẹ̀ àwa ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀ ó dàbọ̀.